ọ̀kan pàtàkì lára àwọn gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ Èkó tó gbé igbá ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú Action Democratic Party (ADP) ní ọdún 2019, ìyún olóyè Babátúndé Gbàdàmọ́sí, ó mà ti kọjú ìjà sí gbajúgbajà òṣèré tíátà ní bẹ́ẹ̀ ló tún ti tú àṣírí ẹ̀, ìyẹn gbajúmọ̀ òṣèré tíátà tí gbogbo ayé mọ̀ sí Fúnkẹ́ Akíndélé, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jennifer tàbí Ìyá Ìbejì, tí Babátúndé Gbàdàmọ́sí sì jẹ́ kó di mọ̀ pé baba ńlá aláìmoore ni Fúnkẹ́ Akíndélé, àti pé òun lòun wà lẹ́yìn àwọn tó sọ fíìmù ẹ̀ tó sọ ọ́ dolókìkí ìyún Jennifer's Diary, òun lòun wà lẹ́yìn ẹ̀, ṣùgbọ́n tó ní Fúnkẹ́ Akíndélé ya aláìmoore tó sì ń gbé ògo náà fún ìyàwó òun ìyún Ṣadé Gbàdàmọ́sí tó ti di Ṣadé Balógun lásìkò yìí. Kí ló mú Babátúndé Gbàdàmọ́sí máa sọ ọ̀rọ̀ tuntun láti máa tú àṣírí Fúnkẹ́ Akíndélé? Ó mà lọ̀rọ̀ tí wọ́n ní Fúnkẹ́ Akíndélé tó ṣẹ̀ṣẹ̀ sọ nígbà tí wọ́n lò ní Ṣadé Balógun ìyún ìyàwó Babátúndé Gbàdàmọ́sí tẹ́lẹ̀, òun ni Ọlọ́run máa lò gẹ́gẹ́ bí aláàánú fóun lórí fíìmù Jennifer's Diary àti fíìmù Ọmọ Ghetto, tó sì ní ipa tí obìnrin náà kó nínú ayé òun. Ó mà kọjá sísọ pàápàá bó tún ṣe sọ òun di aṣojú àwọn ilégbèé ìyún estate tó kọ́ sí ọ̀nà agbègbè Ẹlẹ́kọ̀ ní ìpínlẹ̀ Èkó, èyí tó ń pè ní Amen Estate. Ọ̀rọ̀ yìí mà ní Babátúndé Gbàdàmọ́sí ló máa gbọ́ tó fi fìbínú sọ̀rọ̀. Ó ní baba ńlá aláìmoore ní Fúnkẹ́ Akíndélé fún ọ̀rọ̀ tó sọ. Ó lóun gan ni olórí ẹ̀, ó lóun ló náwó lé fíìmù Jennifer's Diary àti Ọmọ Ghetto tí kìí ṣe ìyàwó òun táwọn ti kọra àwọn sílẹ̀ ẹ̀yún Ṣadé Balógun. Babátúndé Gbàdàmọ́sí ní àbúrò òun kan tó ń jẹ́ Ìyá Ètò, ó lóun ló fa gbórá dáadáa tí Fúnkẹ́ fi ń rẹ̀ òun lára yìí. Ó ní Ìyá Ètò yẹn òun ló wá bọ̀ òun bẹ̀bẹ̀ wípé nígbà táwọn fẹ́ fi èèyàn ṣe aṣojú Amen Estate àwọn, ó ní ẹni tó wù ú lọ́kàn ìnìgbàjúmọ̀ adẹ́rìn-pòṣónú Ayọ̀ Mákùn tí gbogbo ayé mọ̀ sí AY. Ó ní ṣùgbọ́n àbúrò òun tó ń pè ní Ìyá Ètò ń ló wá bẹ̀ òun ìpè káwọn jọ̀wọ́ káwọn lo Fúnkẹ́ Akíndélé gẹ́gẹ́ bí aṣojú àwọn èèyàn ambassadọ̀. Kódà ó ní àbúrò òun tún ní kóun ro ti Fúnkẹ́ Akíndélé pé ọmọ agbègbè kan náà làwọn, àti pé òun tún jẹ́ olólùfẹ́ ọkọ Fúnkẹ́ Akíndélé tó ti kọra wọn sílẹ̀ ìyún Abdulrasheed Bello tí gbogbo ayé mọ̀ sí JJT Scale. Babátúndé Gbàdàmọ́sí ní nígbà tóun wá ṣàdúró nǹkan báyìí fún Fúnkẹ́ Akíndélé tó wá lọ ń gbógun tóun ṣe fún ìyàwó òun, ó ló ya òun lẹ́nu púpọ̀. Ó ló sì jẹ́ kàyéfì pé Fúnkẹ́ Akíndélé wà aláìmoore bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n òun kò ní bá a náà o, ṣùgbọ́n òun ní láti tún ọ̀rọ̀ tó sọ sí lẹ́yìn ìta wípé òun gan lòun náà wó lórí fíìmù Jennifer's Diary àti Ọmọ Ghetto ẹ̀ tóun tún sọ di aṣojú ilégbèé tóun kọ́ ìyún Amen Estate tó wà lágbègbè Ẹlẹ́kọ̀ lọ́nà Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó, tó sì ní Fúnkẹ́ Akíndélé ó ya aláìmoore ẹ̀dá. Látìgbà tí Babátúndé Gbàdàmọ́sí tó ti sọ̀rọ̀ yìí, Fúnkẹ́ Akíndélé kò tí ì dá èsì padà tàbí fún un ní èsì tàbí sọ ohunkóhun lórí ẹ̀ di àsìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn yìí.